ṣé ẹ mọ̀ pé mo sọ pé bí mo ṣe wọlé ni mo rí arábìnrin yìí tí mo rò bá àbúrò ọkọ mi ni àwọn ìyàwó ọkọ mi ni bí mo ṣe rí kókó ọyàn rẹ̀ tọ́pù tó wọ̀ kò wọ bíráàsì kókó ọyàn rẹ̀ ni mo kọ́ rí ara mi dìde bẹ́ẹ̀ ni pé kí n gbámú kí n bẹ̀rẹ̀ sí máa tẹnu bọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe ń ṣe mí àmọ́ mo ní sùúrù mi ò jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣe mí ibẹ̀ ni mo ti rò wípé ó dàbí pé ọpọlọ mi ò pé o. nígbà tí ọkọ mi ní òun fẹ́ bá mi sùn ní ìròdì tí mo kọ̀ tí mo ní kó lọ bá àbúrò rẹ̀ ó jẹ́ pé ìyá rẹ̀ wá bẹ́ẹ̀ bá gbàgbé gbà sí ìyá rẹ̀ dé ìyá rẹ̀ bínú obìnrin kan má bínú wọ́n ní kí lọ bẹ àbúrò ọkọ mi torí pé ó ti gbọ́ sọ̀rọ̀ náà. mo gbìyànjú mo bẹ̀ kó má bínú torí mo fẹ́ fà mọ́ra ṣe rí ohun tó wà lọ́kàn mi ní kíní rọ́bà kíní nǹkan ọmọkùnrin rọ́bà tí wọ́n yẹn mú jáde tí mo lò fún tó fi dà ó wù mí kán lò fún mi náà ọkọ mi ò mọ bó ṣe máa ń báyàn ṣeré obìnrin bìí bá mi ṣeré gbogbo ara mi jẹ́ ṣe pàkàpàkàpàkà eléyìí dẹ́rù bà mí gidi gan àmọ́ tí máa ṣe rí enjoyment tí máa ṣe rántí enjoyment tí mo enjoy ń bẹ̀ ẹ̀rù kì í bà mí mọ́ torí mo mọ̀ wípé enjoyment yẹn ó pọ̀ kò jẹ́ kí ẹ̀rù bà mí mọ́ àǹtí ṣeun nígbà tó yá tí a yanjú ọ̀rọ̀ ìtàn jọ méjì mi rí wúmà ilé tí bá ti múra tí bá ti ní kí n lọ wò ó lé láti jáde tí bá ń gbóhùn ẹ̀ mi nílé lọ wà á ti jókòó mo á sọ mọ́ encourage mi mo ṣe pé ilẹ̀ mọ́ tí mo ṣe kò tí màá ṣe tán báyìí bá kanlẹ̀kùn ẹ̀ nígbà tí mo kanlẹ̀kùn ẹ̀ bó ṣe ṣílẹ̀kùn fún mi ẹkún ni mo bẹ̀rẹ̀ sí sún kò sí nǹkan tó ṣe mí o kò sí nǹkan tó jẹ́ tuntun tó ṣe mí o ọkọ mi àti ọmọbìnrin wọn bára wọn láti ṣe pọ̀ ń ṣe jú mi o bá ní iṣẹ́ mi kò tó ṣẹlẹ̀ àní ọkọ mi bí a mo ti sùn wáyọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ló ṣe àwọn yẹn mo wá tẹ̀lé ọkọ mi lẹ́yìn ọkọ mi lọ bọ́ mi lájọṣepọ̀ ní ibi táwọn ọmọ mi wà ó ní ìyẹn ni kẹ́ má gbà fún wọn ẹ̀mẹ́ẹ̀kún wọn borí àwọn ọmọ yìí jẹun bóyá kẹ́ máa ká àwọn ọmọ yìí sọ́dọ̀ kẹjọ máa sùn ẹkú tí mo kó tó bá ti dòru ọkọ yẹn lọ yọ bá ìyàwó ẹ̀ kékeré mo ní bí àwọn kan tí máa ṣe náà nìyẹn ọ̀rọ̀ tí mò ń sọ ó wọlé nígbà tí mo lọ mi ò wọ bra kódà mi ò wọ pants ọkọ wọn bí abí short gown kan tí mo débẹ̀ tó ní kó máa pẹ́ẹ́tì mi orí ọyàn mi ló fi ń ṣeré ojú obìnrin tó lọ́yàn ọ̀fọ̀ ọyàn mi ṣeré mo ṣe pé ọkọ ẹ̀ ń kọ́ ó ní ìyẹn kẹ́ ó ti jáde ní òkè ó ní àbí mi fẹ́ ṣe òun ò fẹ́ fọ́ọ̀sì mi ṣe ní tìǹbù ó ní nù náà yọ náà fọ́ọ̀sì mi àbẹ̀rẹ̀ sí jọ ń sọ̀rọ̀ ó ń forí ọyàn mi ṣeré nínú sítírùmù wọn náà ni ó lóun bọ̀ ó tilẹ̀kùn lẹ́yìn mo wà ń bẹ̀ ó ń bá mi ṣeré lọ àǹtí ṣan ìgbà tó pẹ́ díẹ̀ ó ká sọ mi sókè ó rí pé kò sí pint kankan bẹ́ẹ̀ ó mọ̀ pé mo wọ jeans kan mo wọ pint wá ní òun ò kí n láì kó bí mo wọ pint mo ní wáyé ilé ni mo wà náà mo ní nù ló bá ní kí n máa bọ̀ àwọ̀ bedroom ẹ̀ ó ṣe wardrobe ẹ̀ ó káwọn oníṣẹ́ jáde ó wọ́n pint kan jáde pátá ológun district pint tọ́rọ́tọ́rọ́ ní gbogbo ẹ̀ ó ní kí n wọ̀ mo ní mo lélẹ̀ náà náà ó ní kí n wọ̀ ilé ara mi wò gbà kí n wọ̀ ilé ó ní kí n wọ̀ náà pé ṣé òun fẹ́ ṣèkà fún mi pé pint ó lóun nílé tó pọ̀ bá kó gbẹ̀ jáde pint wọn àbẹ̀ ó lé ní 20 ṣé ń ta pint onínú
Only you can take anyone you want to use there. Only but when next you are coming to my place, make sure you wear pints. Any one of these pints, Bamulo. O ti ń sọ̀rọ̀ bí ọkùnrin. Like because we my girlfriend there, nìkan. I was wondering, but kìíní sí mo rí yẹn, dídò tí wọ́n ti lò fún mi yẹn, ara mi ò tí balẹ̀. Àǹtí Ṣeun, dàtọ̀ yá. Mo wọ̀, mo ká sọ mi sílẹ̀ padà. Ó ní no, of your clothes. Mo bẹ̀ wò mí lóòótọ́. Nígbà tí mo bọ̀, òun náà bọ́ tiẹ̀. Ó wá wọ irú pants tí mo wọ̀ yẹn. Ojú obìnrin tó ní ìdọ̀ mi sì gùn dáadáa. Ìdọ̀ mi gùn. Ó fọwọ́ kàn mí níbi dọ̀. Mo ṣe bẹ́ni tó ṣẹ́gìrì. Mo wò pé irú eré báyìí kọ́ ni mo fẹ́ nínú ọkàn mi. Àǹtí Ṣeun. Only I know what you want. I know what you want. Bonnie, what did I want? Don't worry. I'm going to give it to you. Àǹtí Ṣeun. Bó bá mú jáde. Bó ṣe mú jáde ara mi ti ṣẹ́ gírí gan. Ó tàn. Ó ti bójú ara mi. Ìyẹn mi ń bẹ̀. Tó bá ní pé nǹkan tí mo tó ń ṣe fún mi ń jọ yẹn, kí mi náà wá ṣe fún un. Ó ní kí n fi ìyẹn lẹ̀ síbẹ̀. Kò lu ọwọ́ kan fi sínú ẹ̀ ni. Ìyẹn ń gbọ̀n gbìrìgbìrìgbìrì. Mo sọ pé mi lè ṣe ní sí. Mo lè ṣe ní sí kó láti kí n wá òkè. Ó wá rẹ́rìn. Yàtọ̀ pé díẹ̀. Tí kíní yẹn ti ń ṣiṣẹ́ lọ. Ó wá yọ. Ó mú kíní róòsì yẹn. Ó fi sórí ìdọ̀ mi. Ìyẹn gbé mi níjòdè. Mo bẹ̀rẹ̀ sí ń pariwo bí yẹn ṣe ń gbé mi wíwíwíwí. Pariwo. Ọ̀rọ̀ mi ò dágẹrẹrẹ mọ́. Ohùn mi ń gbọ̀n. Mo ní kó yọ mo ṣáà mọ́ ọmọ kúrò bẹ́ẹ̀. Only this thing is over street. Only I've told you. You don't need those men. Oh, need àwọn ọkùnrin yẹn. Wọ́n kàn dá wọn láti bá yá obìnrin jẹ́ ni. Mo ní kíní dídò yẹn mo láìkẹ́. Jù àwọn ilé lọ. Àwọn ilé ti ń rìn yẹn lára jù. Lóhun ti gbọ́. Ó kì kíní yẹn bọ̀. Padà. Ó wá fọwọ́ sí i. Ó wá fi ń tìbọ̀. Ló ń ṣe hádà. Ló ń tẹ̀ mọ́ pàpàpàpàpàpà. Mo pariwo. Only you can shout. But only you shout more. Baby, shout more. Shout more tí wọ́n pariwo. Baby, shout more, okay. Nígbà tí mo ṣetán, ara mi wálẹ̀. Nígbà tí mo dẹ̀ta ara mi wálẹ̀ tán, mo dàbí àkísà ilégbèé. Mo wojú ẹ̀ bá mo gbóra mi. Mo ní, we actually did it. Only yes. Mi lè dúró ṣẹ́jú márùn-ún kankan mọ́. Mo jáde kúrò ńbẹ̀. Mo gbé ara mi lọ. Mo dé ara mi wọ bedroom. Mo wẹ̀. Bí mo tún ṣe jáde kúrò ní bedroom. Ó ń ṣe mí bí kí n tó rọ ọmọbìnrin yìí. Ara mi ò balẹ̀ mọ́. Mo wá pè lórí fóònù. Mo ní kó wá sí ara mi. Ó ní no. Ó lè mi kí n wá. Mo ní no, mo ní kó wá. Ó ní tó kọ́ mi bá jẹ́ àtẹ́ni tàbí pọ̀. Mo ní kó lè dé. Òun àtàbúrò ẹ̀ ní lọ sọ́dọ̀ girama. Ó dé dọ̀là kan tó dé. Ó ní ó lọ enjoy ara wọn. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní okay. No problem. Ó ń bọ̀. Àǹtí Ṣeun, bó ṣe dé, èmi náà ti wà ní òwò. Ó wọlé tán báyìí. Èmi náà kì mọ́lẹ̀ bí ẹni tí bó ṣe wọlé bá mi bẹ̀rẹ̀ sí ń kìsẹ̀. Kò jọ mí lójúmọ́. Mo mú yẹn gbogbo bó ṣe ṣe fún mi. Mo ṣe fún òun náà dáadáa. Mo á tẹ bẹ́ẹ̀ sórí bẹ́ẹ̀dì mi. Má ṣe mo náà bẹ́ẹ̀dì mi tọkọ mi. Mo tẹ̀ síbẹ̀. Ìdọ̀ rẹ̀, èmi náà gbé sẹ́nu. Mo bẹ̀rẹ̀ sí ńlá. Àǹtí Ṣeun kí n má parọ́. Àbí obìnrin dùn. Ó dẹ̀ dùn ńlá ju tọkùnrin lọ. Kí ni? Òun náà nídọ̀. Àmọ́dọ̀ rẹ̀ ń bẹ́ lẹ́yìn ìdọ̀ mi ni. Mo gbé ẹ̀ sínú. Ó pariwo. Ó mú orí mi mọ́ bí dùn ẹ̀. Ó mú orí mi mọ́ ló ń lọ orí mi mọ́.
tí tó fi dà ṣẹ́rí fún high blood pressure ni fún wọn tó lẹ́jẹ̀ rúru ló ṣiṣẹ́ fún ṣẹ́rí capsule lélẹ̀ capsule diabetes lélẹ̀ ẹni powder diabetes náà ìwọ tójú máa ń wọ́rì tóun ojú ẹ̀ rí báyìí ó ní Kọ̀sílẹ̀ Olúwaṣeun ṣe bá àwọn gbogbo àwọn powder yìí ẹ̀wọ̀ ṣe ti capsule wọn lélẹ̀ ẹ̀lẹ́ra capsule àwọn lè tẹ̀wé afẹ́sẹ̀ ǹdẹ̀ southside ni ṣẹ́rí ṣe ti rí báyìí ìwọ obìnrin tára ò kí ń lé nǹkan tó nílò lélẹ̀ tó bá fọ kó kàn ẹ̀ báyìí ara ń kan mí ara mi ò kí ń lé òní màá kàn mú ṣọ́ọ̀tì kan before ọ̀kẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní ẹ̀sọ́ afẹ́ lò wọ́n lò tó ṣọ́ọ̀tì kan o kó ẹ̀ bá máa lé ọkọ̀ ẹ̀ káàkiri gbogbo inú ilé o eléyìí ní gbòòrò ṣúláṣì rẹ̀ o ṣe ti rí àwọn tó mọ̀ wọ́n mọ̀ òní ṣe ti rí ṣe ti rí eléyìí ní tọ̀dọ̀ mi lẹ́yìn kí wọ́n fi polówó fún yín ẹ̀kún ẹ̀kan ní àǹtà so ti yín bẹ́ẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps lórí 07038010978 lẹ́ẹ̀kan sí 07038010978 gbogbo ẹ̀yin fans mi tẹ́jẹ́ lọ́dún ojú gbà mí jí fún yín kí ni kankan máa sẹ́ǹdì ẹran ọdún sí mi kẹ́ má fún mi ní nǹkan ọdún ṣé wò tẹ̀sẹ̀ tó tẹ̀ ń gbádùn mi ní gbogbo yín ni am I that useless? No problem. Ní ìgbà tí mo ṣe yẹn tán tara ara rẹ̀ wọlé mo wá sọ fún mo ní can you bag me for 10 minutes? Ó ní I can do more than that. Mo ní please do it for me. Ó ní nǹkan tó ń lè lò fún mi. Ó ní ṣe mi ní mind tí bá wá sí yàrá òun. Ó ní yẹn òun kì í dédé lò fún yẹn òun máa ń lò fún obìnrin táwọn bá ti jọ wá dáadáa ni. Ó ní yẹn ó lóun máa wọ̀ bí pàǹtì ni nǹkan ọmọkùnrin dẹ̀ máa wà bẹ́ẹ̀ nǹkan ọmọkùnrin yẹn kì í rọ̀ tó bá ti dà ó ní yẹn máa dìde rí èwo ni sọ yẹn ó ní kí n má wọ̀ rẹ̀ nígbà tí mo ń lé ó wọ yàrá ìmúlòbá nígbà tí mo débẹ̀ ó ṣe bó ṣe ló ń fẹ́ ṣe mo ní I want it for 10 minutes fún 10 minutes àti ṣeun mo dà tó ẹ̀mí rẹ̀ obìnrin ọmọ tó jẹ́ pé tipátipá ni mo fi lò 2 minutes lórí mi ó wá ti wá di nǹkan tí mò ń ṣe ní gbogbo ìgbà mi ì lè dúró láì má bọ ọmọbìnrin ní nǹkan papọ̀ ní ọjọ́ kan sùn àwa sọ̀rọ̀ oúnjẹ tó bá ti yá tọkọ ẹ̀ ti jáde tọkọ ẹ̀ tó náà ti bá ti lọ bíṣẹ́ ó máa kú gẹ́yìn nìkan nílé kò kú kọ́ṣẹ́ kó rà bó kó kábọ̀ mo á dìde màá múra dáadáa màá wẹ̀ dáadáa màá ní mò ń bọ̀ yàrá lédi ẹni màá lọ bàtí wọ́n ti bá kó bàtà mi wọlé bá ṣe máa bára ṣeré títí tílẹ̀ máa ṣú nìyẹn ó wá jíjọ́ kan ó ní ṣé máa jẹ́ ká ṣe tírésùn bí ti báwo ó ní kí n má wọlé ó máa invite nǹkan wá jẹ́ ká ṣe tírésùn mo ní bí báwo ní kí n má wọlé nígbà tó yá ọjọ́ tó ní mo invite yẹn tó jọ náà pé ó invite ẹni wá bẹ́ẹ̀ ni ẹ ṣe dé ọkùnrin nínú ilé ọkọ yín ó ní ẹ má wọrí sí i ní kí ẹ má wọrí abọ́ sí yàrá àbútá àwọn ọmọ ẹ̀ máa wà ó kábẹ̀ spray tó wà mẹ́kún bẹ̀ ó tẹ́ mi síbẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni tọmọkùnrin bá yọ nǹkan kó lára ṣe tán á fi sára tèmi tó bá ti wá rẹ mọkùnrin dídò yẹn ló máa lò fún àwọn méjèèjì àti ṣeun ó máa lò fún wa at first náà mi kọ́kọ́ fẹ́ ṣe àmọ́ gbà tó fún mi lọ́tí mo mu ọtí tí mo wà pa tọmọkùnrin bá wà lórí mi tó ṣe títí bí ó bá ti rẹ̀ tó bá dìde báyìí abọ́ sórí tiẹ̀ náà tó bá ti rẹ̀ á kì í dídò bọ̀ lójú ara máa ṣiṣẹ́ lọ
òun ló ṣàn ṣiṣẹ́ ibẹ̀ títí ìrọ̀lẹ́ fi ràn jọ́nà lọ bó ṣe parí ẹ̀ ó ní kí ọbọ̀ yẹn sẹ́ni àkànnà bá sóhun àṣíríṣùà ọbọ̀ yẹn ni mo ti gbọ́ ọbọ̀ yẹn jáde mo ní ṣó sanwó ni ó lóun sanwó ni òun tó fẹ́ kí n join ẹ̀ mọ́ ló fi invite hàn láti ta ṣe wá rọ́kọ mi tó bá fò látòkè wọlé rẹ̀ mi ò tiẹ̀ ríro kò bá àṣekínní kan mi ò ríro kò bá àṣegbá mi ò ríro mo ṣàwọ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ọmọkùnrin wo mi ìṣẹ̀lẹ̀ṣẹ̀ kankan ó kò fẹ́ wá nǹkan kan wí ni àǹtí ṣeun mo wá enjoy ara mi lọ àmọ́ tí bá ti wọlé tí bá ti rí gẹ̀yẹn mi ń gẹ́tì ara mi mọ́ ó ní orí oyún gan ó ti wá mọ́ mi lára tí n bá lọ sí márùbìnrin tó gúnra tó rẹwà kí n má ti rò orí oyún ẹni ìdọ̀mí lábẹ́ àti máa gbé pépépépépépépé mo dẹ̀ ń rí owó yóò mọ ìyá náà ní báwo mo ṣe ń rí owó gẹ́ lesbian yẹn ni èké àìní mo ti ń rí owó ó dé láwọn ọkọ tí mo máa ń bá sọ̀rọ̀ lórí fóònù ọ̀rọ̀ sì máa débẹ̀ náà àǹtí ṣeun ó wá dọjọ́ kan mo ti ṣetán pẹ̀lú ara ilé mi bá a ṣe jọ máa ń ṣe mo wà wọlé nígbà tí mo wọlé before then ara ilé mi sọ fún mi pé òun wà jẹ́ lọ́sùn ní kí ló dé ó lọ́mọbìnrin tó wà nínú ààyè wípé òun jealous pé kí má yẹ kẹ́kọ̀ọ́ dára papọ̀ mo ní ìyàwó ọkọ mi orogún ọkọ mi ní ìṣerú kọ bẹ́ẹ̀ náà ṣé bẹ́ẹ̀ ṣe wá láì kára wa tó ni wọ́n ní never say never o ò lè sọ pé rárá o mo ní wo stop mo èsì tó ń bẹ̀ kí n máa bọ̀ kí wọ́n á wọlé báyìí àti ṣe bá tún rí lérò ó tiẹ̀ ti wẹ̀ tán bí ṣe máa ń wọṣọ ẹ̀ náà nìyẹn àwọ̀ kò ní sí bra ń bẹ̀ ń bá níbo ló ń lọ ó lóun fẹ́ dọ́dọ̀ bọ̀ dáhùn ìyẹn ọkọ tèmi tó jẹ́ ọkọ tiẹ̀ náà bá ní kó wà ń fẹ́ fi hàn kan bá bá mi nínú yàrá ń bá tilẹ̀kùn bá ní mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó ní kí n mo ní tó bá jẹ́ sòótọ́ fún mi ò ní ní problem ó ní kí n mo ronú pé tí má bí léèrè ó máa sọ fọ́kọ mi sọ kọ́kọ́ mọ́ mo ní kó má wọrí ó ní kí n sọ fún mo ní kó má wọrí ó ní ẹ sọ mo ní kó má wọrí mo ní àwọn kó wá súnmọ́ mi mo ní ṣó ti enjoy ara ẹ̀ rí ó ní ibi tí báwo ó ní òkè mo ní nǹkan tí mo fẹ́ ṣe bá ní kó jókòó sí bẹ́ẹ̀dì mo ní nǹkan tí mo fẹ́ ṣe yìí o ó ní nǹkan tó fẹ́ fàyọ̀ ń bẹ o ó ní kí ni mo yẹ di ọyàn ẹ̀mú nìyẹn mo di ọyàn ẹ̀mú mo tẹnu bọ̀ lẹ́nu mo fẹ́ máa bá a ṣe é lọ lọ́ní abájọ ẹ má lesbian ni tani o stop it ó ní máa pariwo síta o mo ní pariwo orúbẹ mo ṣe náà nìyẹn orúbẹ ó ní kí ni mo ní máa wọlé mo ní kó jọ máa fún 10,000 ó ní kí ni ìfẹ́ ṣe fẹ́ lóun mi lò ẹ́ kókò jẹ́ kí n mú ọyàn méjèèjì lásán tí bá ti mú màá fi lẹ̀ bí bá ní òkè wọ́n ti ṣún nígbà tí mo gbé ọyàn méjì sí ni ara ti ẹ̀gbọ́n ò gbá mọ́ òun ló ń yàtọ̀ fún wa lára ẹ̀ mo ṣe ní ṣètò òun náà nìyẹn mo mú oyún rẹ̀ mo bọ́ sábẹ́ mo la mo ní kó wá ṣe nǹkan tí mo náà ṣe kó wá ṣe fíìmù náà ó ṣe fíìmù náà bí mo ṣe ní ṣètò nìyẹn ó wá di pé tọkọ mi bá ti jáde àtèmi àtòun àti lébọ̀ wa a máa wà ní yàrá tèmi tàbí yàrá lébọ̀ wa à ń bára wa ṣe threesome ni bẹ́ẹ̀ ni ẹni kó máa kiss ẹnìkan ẹni kó máa lábẹ́ ẹnìkan ẹni mìíràn máa lábẹ́ ẹnìkan bá ṣe jọ máa ń ṣe nìyẹn àti ń ṣe lọ níbo mi ní kí n jẹ́ kó mọ̀ pé mo mọ̀ pé ìyàwó ni mo
mo ní kó má sọ fún ó ní kí jẹ́ kó mọ̀ pé a ti dirú kankan náà mo ní kó má sọ fún bó ní kó má yẹ ká invite ọkùnrin kankan wá mọ́ nítorí pé ṣọmọ yìí pé òun ò fi ọkọ mi kò fi ọkọ mi ọkọ dè gbé kán bóun tó yàwó òun bọ̀dọ̀ pé lesbian sì ni a sì fara mọ́ a sì máa wò pé à fẹ́ torí bóun ṣe ṣe wà ní òkè mo sọ torí mi fi kó mọ àṣírí tó wà ń bẹ̀ wà ní òkè kò sí wàhálà nígbà tó yá èmi àti ẹ̀ tó kọ́ mi bá ti sùn máa pàdé sitting room máa tilẹ̀kùn yàrá máa tì níwájú òun náà tilẹ̀kùn yàrá tó rán àtàwọn ọmọ mi jọ máa sùn ni á tì níwájú àwa bọ̀ sí sitting room àwa máa kiss ara wa a máa mú ara wa a máa fi dolúdọ̀ ní ṣó ó ti mọ́ mi lára I can't cope mi ò tẹ̀lé ṣe ní ọjọ́ kan kí n má bóbìnrin ẹgbẹ́ mi lájọṣepọ̀ òun máa ṣe bí bẹ́ẹ̀ ni pé ìyà ti jẹ mí kú ni òun nìkan ni mo fi ní ìwọ̀nba ìdùnnú tí mò ń ní nígbà tó yá àwa níbi tá a ti ń ṣe tó ìsàn èmi òun àti ọ̀rẹ́ mi lébọ̀ mi tó kọ mi wọ́n sọ pé oh God òun fẹ́ fẹ́ ọkọ mi ni ní ṣe bá burú rẹ̀ ní onírárá o mo ní báwo ló ṣe jẹ́ ó ní gbogbo ló máa explain fún mi bó ṣe jẹ́ ó ní Haúsá lóhun gbé nítorí òun gbẹ́lẹ̀ Yorùbá o ó ní bòtí ọ̀rọ̀ yẹn gùn ó máa explain fún mi òun ojú ọ̀rẹ́ mi mo ní sọ láti Sokoto àbí alẹ́ Haúsá ló ti wá sí ibà